nígbà tó kàn wáyé èmi náà kàn wá rò lọ́kàn mi wípé ó dàbí pé àwọn tí èmi náà mọ̀ gẹ́gẹ́ bí abẹ́ná ìmọ̀ lóníranran tí wọ́n bẹ nílé ẹ̀kọ́ tí mo ti ṣetán ní fásitì Ìbàdàn àtàwọn tí wọ́n bẹ ní Òṣìẹ̀lẹ̀ àti gbogbo àwọn tí wọ́n wà káàkiri bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ bí àwọn ọ̀jọ̀gbọ́n fún wa nínú èdè Yorùbá. Èmi náà bá tọ̀ wọ́n lọ wípé ẹ dákun kí tiẹ̀ nítumọ̀ òwe yìí náà. Òwe náà ni wípé dánwò báyìí òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Àwọn èèyàn á ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ṣé wọ́n tiẹ̀ ti wá bá ìyá ọ̀kẹ́rẹ́ pàdé ni? Ṣé wọ́n tiẹ̀ mọ bàbá rẹ̀ gan? Ṣé wọ́n mọ̀ bátan wọn ni? Àbí kí tiẹ̀ ní dán? Kí ni tó so ọ̀kẹ́rẹ́ àti ìyá rẹ̀ papọ̀ tó fi jẹ́ wípé ní gbogbo ìgbà tá a bá wá ń pa òwe yìí á sọ wípé dánwò báyìí òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Ìyàwó àsìkí tó bá mú bèbí. Ẹ wo kí n má tàn yín kí n má sì fọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjò kí n má bàa bó òpó lọlé olóró. Mo fẹ́ sọ fún wa wípé kò sí nǹkan tó ń jẹ́ dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ o. Kí lọ dẹ́sẹ̀ fúnyàwó. Ṣẹ́rí ní ayé àtijọ́ ní ayé ìgbà táwa gan mọ̀ wípé táwọn nǹkan àwọn ẹranko inú igbó tí wọ́n bá ti rọ́mọ èèyàn báyìí wọ́n máa ń ya dànù ni. Àti pẹ̀lú ó ní bí ibùsọ̀ tá a rìn tá a fi kan rúgbó tá a fi mọ ríru àwọn nǹkan bẹ́ẹ̀. Láyé ìsìn Ọlọ́run ló tiẹ̀ mọ iye ibùsọ̀ tá a lè rìn kó tó di pa ń ríru wọn báyìí gan. Torí àwọn gan wọ́n ti ṣe kí ni wọ́n ti gbọ́n. Àwọn gan ò gọ̀ mọ́. Ẹran inú igbó mi gan ní sọ́dẹ báyìí. Ohun tí mo sọ náà ni wípé ọ̀kẹ́rẹ́ tá à ń sọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé orí igi kan láti ìtàkùn kan sí ìmíì láti bí ẹ̀ka igi kan sí ìmíì ó ní ọ̀kẹ́rẹ́ máa ń tọ̀ orí igi ni wọ́n máa ń fi bẹ́ẹ̀ wà. Òyìnbó ló ṣe wéèdìwé o. Ṣé wá rí bí igi tá a pè ní ẹ̀ka yìí bí ìṣòro bá dé bá bóyá ṣe ni wọ́n gé ni tàbí pé bí òjò ti ẹ̀rọ tó gé tí igi yìí bóyá afẹ́fẹ́ òjò ó ti ya ẹ̀ka yìí lu. Ó túmọ̀ sí pé ibi tí ọ̀kẹ́rẹ́ máa ń gbà tá a lè pè ní bóyá bí ojú ọ̀nà ti tiẹ̀ bóyá bí ojú títì tiẹ̀ tó jẹ́ pé ọkọ̀ tiẹ̀ láti lọ gerege kò ní lè lọ mọ́ tó bá ti di pé igi yẹn tó bá ti di pé ó ti já tàbí pé bí ìgbà téèyàn fẹ́ gòkè ní tí afárá tó wá já. Ti dáyé tipẹ́. Tó bá ti wá ṣẹlẹ̀ báyìí tí ò ráyè tọ́ láti orí igi ìmíì dé ìmíì báyìí ìrònú máa ń bá wọn ni tí ìrònú bá ti wá bá tó bá wòkè tó bá wulẹ̀ báyìí pé bóyá kóun lọ sísàlẹ̀ kóun fò sísàlẹ̀ báyẹn kóun bẹ́ sísàlẹ̀ tóun bá ti bẹ́ sísàlẹ̀ òun tún lè tún ìrìn àjò kóun tún mú pọ̀n. Olùlà fi ń lu ṣọ́ngbà kan. Àlólù náà fi ń lu ṣọ́ngbà kan. Ká tó máa lo pressing iron. Ká tó máa lo pressing iron. Nígbà tó bá wá di wípé ó wá ṣe yẹn ìrònú yẹn ni wípé bó ṣe fẹ́ bọ́ sílẹ̀ yẹn ó ń dánwò ni dánwò yẹn òun ló wá bí ìyà tí ọ̀kẹ́rẹ́ fẹ́ jẹ ní àsìkò yẹn kì í ṣe ìyà ni ìyàtọ̀ wà láàrin ìyàtọ̀ wà láàrin ìyà suffering ni ìyà mother ni wọn ò jọra wọn rárá kódà àmì orí wọn gan ò jọra lẹ́tà tá a kan lè tò pọ̀ tá a fi kọ wọn òun ló papọ̀ ṣùgbọ́n àmì orí wọn ó ṣọ̀tọ̀ ìyà domi ìyà dòdò. Kí n kájọ ń gbà kan. Ohun tí mo wá ń sọ ni wípé dán wò báyìí òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ìyá tí ó jẹ náà ni wípé ọgbà tó bá ti dé sàlẹ̀ nínú kókó sẹ́nu ọdẹ bí ò bá sì kó sí ẹnu ọdẹ ó ṣeé ṣe kó tún fara pa gan. Tó bá sì ti fara pa ṣe mọ̀ pé ibẹ̀ náà ni ọdẹ ó kà mọ́ tó fi dẹran jẹ. Ìpọ́n gbàgòdè o. Ǹjẹ́ bàbá wa ń bi yín léèrè láti òní báyìí tẹ̀tí gbọ́ ní ìkànnì EOB Life wípé dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ kò tí ń tó jọ o kò tí ń tó jọ kò bá ìsọmọ rárá èdè tó dọ̀tí ni kò tí ẹ̀ ní ìtumọ̀ bí kò ṣe dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ dánwò ní ìyá tó fẹ́ jẹ yẹn ó dánwò ó dẹ̀ dánwò báyìí ìgbà tó dánwò báyìí ó dán tán ni.